gbogbo ewé kò gbórí ilẹ̀ ó wù iná bọ́ọ̀lù ewé dẹbu òun fẹ̀ lẹ́bú bọ́ ọ̀parada ó dòògùn ọ̀sá ọ̀nbí ọ̀jẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ bàbá torí akọni àfidà halẹ̀ ní gàràgà. Mo ń bọ̀ wọn ètí ìdè. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Suleiman Egbeji gbogbo Ògbómọ̀ṣó ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé tí bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Suleiman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ́ sàmì. ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ kú àsìkò yìí ẹ̀dẹ̀ òdùn bí ilé òní kan o orúkọ tèmi ni à ń pè ní àgbésìn Ayo Ajaka. Mo ní ètò tí ẹ ń wò yìí la pè ní nínú ayé yìí ọ̀pọ̀ nǹkan náà ní í ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀dẹ̀ tẹ́ ẹ gbé ń wò mí aburú kan kò ní iye ṣe. tó lónìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tá a fẹ́ yànnà ní ẹ̀ ní ti ọmọdékùnrin kan ọmọdékùnrin ń bẹ lábẹ́ àwọn òbí ẹ̀ abẹ́ àwọn òbí ẹ̀ tó wà ẹ̀ níjọ́ kan lọ́wọ́ sùn wọ́n bá lálàá ẹ̀ẹ́dẹ́gbò ló ti láa ó pé òun bá ara òun nílé bàbà ìhùn àwọn gẹ̀rígẹ̀rí ó ní wọ́n ń gẹrun fún òun lọ́wọ́ iná bá lọ lójú àláhùn nígbà tí ó fi padà wá jí ṣàmà bébè máa ń gẹrun lọ́wọ́ tí wọ́n ètí ìgé tán tí iná bá fi lọ́wọ́ yàn ní orí ààbọ̀ orí náà ni wọ́n ó ti fá yóò ku ààbọ̀ ọ̀lẹ̀ nígbà tí ó jí lójú ayé lóòótọ́ ó rí pé abala ẹ̀gbẹ́ kan wọ́n ti fa lọ abala kejì ẹ̀wọ̀n bẹ́ẹ̀ èèmọ̀ kí n lè léyìí ọ̀rọ̀ hànìyàn ìyàn láàfin hàn ó wá fi hàn àwọn òbí ẹ̀ pé tó àlá tó ń láre o mọ́jú nígbà tó ń sì jí bóun ti bá rún òun léléyìí o ó dúró kí ni ká pẹ̀lú eléyìí àwọn náà bá ní ẹnu ayé náà lẹ́bọ̀ o ààbọ̀ tó ṣẹ́kù àwọn náà bá fà wọ́n fà dán orí bá ń jà ròdòdò ní orí arákùnrin orí ẹ̀ ń dágbẹ́rin ọ̀pẹ́ sígbà yìí lẹ̀fọ́rí bá dé ẹ̀fọ́rí yìí dé wọ́n lo oògùn sí ọkọ̀ kọ̀ lọ wọ́n ná gbàrà wọ́n ná gbòòrò kọ̀ lọ. wọ́n ní bá ń fọ arákùnrin yóò dì mọ́ orí ọ̀hún yóò máa ké bí ọmọ eke oògùn ó bò ó. iná lọ́wọ́ abẹ́ ajáde pé bọ́rọ̀ bá rí báyìí ọ̀rọ̀ hànìyàn èèyàn là á fi hàn. àwọn kan bẹ tí a mojú ewé òun egbò tó jẹ́ pé ntí ewé ń sọ tẹ́bù wí ó yé wọn dáadáa abatẹ̀kọ̀ létí ó dìbò ó dìlú Ògbómọ̀ṣọ́ ní làkà òkété baálẹ̀ jẹ́rù lé tani lé bàbá wa olóyè Suleiman Lawal Egbeji Ogbomoso ibẹ̀ náà ládé yìí. irú nǹkan báwọn ni ó ti wáyé rí tí wọ́n gbóró ẹ̀wà sọ́dọ̀ mi rí. àkọ́kọ́ ìgbésẹ̀ tá a gbé ń bẹ̀ nítorí fẹ̀kàntẹ́lẹ̀ mọ́ sọ bàbá tèmi Egbeji Aláwòye ni Egbeji Arẹmọ ni àwa kì í bá tọmọ ní kejì jẹ́ ọba mi ò fi lé mi lọ́wọ́ bẹ́ẹ̀. àmọ́ tó jẹ́ àmọ̀ pé sẹ́ẹ̀ bí owó àwọn èèyàn nínú nǹkan báwọn ni pé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run tọ́lọ́ ń jogún bàbá mi àwọn funfun òde ọ̀run àwọn jẹ̀mọ́ àwọn yẹn la wádìí lọ́dọ̀ wọn irú nǹkan báyìí ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ojú èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wù mí yóò dàbí ẹni pé kì í ṣe lásán bàtà wá wádìí sí la wá rí i pé ọwọ́ àwọn ẹni bí ni
àwọn lóòótọ́ lódodo ọ̀nà tí kìnìún lè gbà wá toríṣìí méjì mẹ́ta. Ọ̀nà àkọ́kọ́ ó lè jọ̀wọ́ àwọn àgbàlagbà ni. Ẹlẹ́ẹ̀kejì àwọn alágbára òkùnkùn míì náà wà tí wọ́n lè rán sìgìdì lọ fa orí èèyàn lóru. Sìgìdì. Bẹ́ẹ̀ ni ìlànà ìbílẹ̀ láti jẹ́ pé kọ́mọ́ lè bá a ṣe eré kọ́mọ́ lè bá a débi ògo rẹ̀ wà. Wọ́n sì lè rán láti fi kó ọpọlọ rẹ̀ sẹ́mi gbogbo tí yóò ṣe láyé ọpọlọ náà là fi ṣe torí bó ṣe bẹ̀rẹ̀ orí fífọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ hùn wọ́n lè lórí fọ́ ni rí fọ́ ni kó di padà di alágànná kó di ẹni tí ó ní àrùn ọpọlọ oríṣiríṣi ẹ̀ là bá pàdé rí ṣùgbọ́n irú ẹ̀ táwa àrírí orí ń fọ́ ẹni náà nígbà tí ìjọ kejì kẹta ó ti di pé orí fọ́ ìkọjá àfaradà tí ọmọ kẹ́nìkan ń pariwo lórí òun kẹ́nìkan ń dún nínú orí òun kẹ́nìkan ń sọ̀rọ̀ sóun létí àṣẹ̀ṣẹ̀ wàá tọ́jú rẹ̀ ní nǹkan akọ ògbóná àṣẹ̀ṣẹ̀ wàá mú ọwọ́ kù mẹ́ ìtọ́jú mọ́sàárà àtàwọn àgbàlagbà àṣìṣe àwọn jẹ́mọ̀ sọ ń tààsì kódà orí afẹ́fẹ́ la wà ní wọ́n sọ pé ẹni báyìí ní bẹ́ẹ̀ndì ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ìyá arákùnrin ló jẹ̀bi ẹni o. Ìyá rẹ̀ ló jẹ̀bi ẹ̀san ni kò mọ̀ pé ẹni tí àwọn ṣe àbòsí fún ọmọ àwọn àgbàlagbà ní ara wọn ni. lọ́wọ́ àwọn ìyá mi jíjẹ̀bi jíjẹ̀bi. gbogbo ayé ọ̀dà àgìrìbọ̀ kájọ́ sílẹ̀ kó Elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ́ǹtẹ̀ dùmarè ọba tó dá wa. òun ni Elédùà ṣe fi tewétegbò dá wa lọ́lá òun ni Elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́ kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o bí ká forí fara gbájà ń kẹ́rìwọ̀ abánilòpọ̀ lójú oorun lójú àlá o ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jàjà bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀ kọ́nà rẹ ó là lálàáfíà kó débi ìgbéga pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn baba ńlá wa agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́ nílàkẹ́ òkété baálẹ̀ jẹ́rù nílé alága nílùú Ògbómọ̀ṣọ́ àbíkẹ́ wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọlé bàbá wa Egbeji Ogbomoso ẹ lè pe bàbá wa Egbeji Ogbomoso sórí àwọn nọ́mbà yìí 08033580664 tàbí 08020405954. lágbára lọ́wọ́ Elédùmarè àjíǹde ara kó máa jẹ́ fún gbogbo wa èṣù onídé wa má là bí ẹran orí sọ. iṣẹ́ wo lèyàn lè fi ewé yìí jẹ́ wípé àwọn èèyàn lè jàǹfààní lára ẹ̀. àkọ́kọ́ náà ewé yìí orúkọ rẹ̀ fún gbogbo àwọn tí ń wò lójúmọ́ àwòrán yìí ewé obì ni kolanut 3 leaf irúfẹ́ ní ewé rẹ̀ ní ìwúlò rẹ̀ pọ̀ gan yàtọ̀ sí bàbá wa ń jẹ́ wọ́n fi ń kojú àwọn ẹ̀mí àìrí láti bá sọ̀rọ̀ àwọn tí ò sí nínú afẹ́fẹ́ ni wọ́n ń gbé bí eégún bí òòṣà bí orò kódà bàbá wa máa fi wé ìbéèrè tó máa lọ bìkan èso rẹ̀ wọ́n dà káwọn lọ káwọn má lọ Ọlọ́run sì ń tọ́ wọn sọ́nà àmọ́ ìwé rẹ̀ ìwúlò rẹ̀ pàtàkì jù fún ẹni tí ó bá ní ìtọ̀ àrùn ìtọ̀ ṣúgà àẹ̀rẹ̀ẹ́lẹ̀ rẹ̀ tí èèyàn bá ń ṣe tí bá mú pẹ̀lú ògùn Ọlọ́run ó sì gbọ́wọ́ ó sì jẹ́wọ́ ara rẹ̀ ó tí ó sì bẹ̀rẹ̀ sí lálàáfíà àmọ́ ṣe wá rí egbògi ara rẹ̀ ó wúlò fún ẹni tí ó bá lè súnmọ́ obìnrin dáadáa tàbí bá ń súnmọ́ ìyálé kò lè súnmọ́ ìyàwó àbí bá ń súnmọ́ ìyàwó kò lè súnmọ́ ìyálé tó tiẹ̀ dìjànú lé pé àbí ẹnìkan fi nǹkan sára o ìdákọ́lẹ̀ tàbí kí obìnrin míì kó ti fẹ́ wọ menopause kí wọ́n fẹ́ wo àsìkò dàgbà a máa pa ọkùnrin la a máa pa ọkọ lára tóbi náà bá ṣe àlejò mọ́ téèyàn bá ń sún mọ́ wọ́n bá sì fẹ́ yàwó kéke ó lè máa dọ́nà ìyálé kọ́mọ ìrìnsè mi tàbí kọ́dọ̀ ìyàwó a máa fa omi kan máa jáde lára obìnrin ìgbà yẹn làwọn ó sì nídìí ọkùnrin sí dáadáa a máa fà á táwọn èèyàn máa sọ ǹjẹ́ pé ń dàkọ́lẹ̀ o èpo ọgì rẹ̀ á kàn gé kékèké á gé sínú omi lásán tó a ti di ọ̀kejì yọ̀ mọ́ iyọ̀ báyìí mọ́ iyọ̀
tí ọkùnrin bá mu déédéé short cup oríṣi náà bu déédéé rẹ̀ kò nídìí àfi kẹ̀kẹ́ kún lẹ́yìn omi o tó bá mu 2 láàárọ̀ 2 lálẹ́ ọkùnrin dé bàbá wa ṣe lù ú pé bàbá wa níyàwó tó pọ̀ ń bọ̀ ní ayé àtijọ́ wọ́n sì ń sọkọ gbogbo wọn dalẹ́ bí ewé rẹ̀ yìí ìwúlò rẹ̀ pọ̀ gan bí ọ̀nà èèyàn bá dí ọ̀nà kì í dí kí ẹni ó lóbì kọ́mọ̀ ìrántí bí obì ẹ wà lọ́dún wàhálà àánú ẹ̀wà yẹn kàkójú tó kolẹ̀ àbáwá máa já mẹ́rìndínlógún rẹ̀ wọ́n sì lépo níyọ̀ wọ́n fẹ́ ata wẹ́rẹ́ pupa wọ́n fi mẹ́rìndínlógún sí wọ́n wàá fi sí ẹja àrùn tẹ́ bá ti sọ lórí ilé ìdí rẹ̀ gbọ́dọ̀ kalẹ̀ èyí wàá kó jẹ èyí wọ́sọ tuntun èyí wàá kó jẹ wàá ṣàdúrà sí wọ́n lómi náà fẹ́ gbé nǹkan àdìsí lọ́dún ni yálà ogun ìdílé kan ní ìdàlámù tàbí ọwọ́ ayé kan ní tí òjò ọ̀rọ̀ náà lọ ọdún òde doko ló bí ọmọ náà ti gbìgbì wà láàánú rẹ̀ wà kan. ẹ kú ohun bàbá nígbà ìfaralé. nígbà mi ní òye tó 335 80 664 335 80 664. ẹ kú ohun ayé ò ní kọ́ o. nígbà mi èèyàn kan tó kù tí àwọn èèyàn tó lè pè mí sí 080 20 40 59 54. ẹ dákọ̀ ìfaralé. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́. ẹ ṣeun. gbogbo ayé ọ̀dà àgìrìbọ̀ kájọ sílẹ̀ kó Elédùà ní fi sára wa dé wà mọ́lẹ̀ tọmọtọmọ àjíǹde ara kó máa jẹ́ ti gbogbo wa àṣẹ́ǹtẹ̀ dùmarè ọba tó dá wa. òun ni Elédùà ṣe fi tewétegbò dá wa lọ́lá òun ni Elédùà ṣe lo bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́. kó máa jọ̀nà àbáyọ lórí gbogbo àìsàn fún gbogbo ọmọ ẹ̀dá èèyàn. fún ìtọ́jú onírúurú àrùn ara ìwọ tíṣẹ́ rẹ ò lọ déédéé àtiwọ́ tó ń wá ọ̀nà àbáyọ lórí ìgbésí ayé rẹ. nínú tó ń fa ìjákulẹ̀ fún wa o. tí ń jẹ́ káyé rẹ wà bákan náà lọ́dọọdún o. bí ká forí fara gbájà ń káríwọ̀. abánilòpọ̀ lójú oorun lójú àlá o. ìwọ tó ń mámú bá ohun rere àsìkò tó kó jaja bọ́ kínú rẹ ó dùn kọkàn rẹ ó balẹ̀. kọ́nà rẹ ó la àlàáfíà kó débi ìgbéga. pẹ̀lú àṣẹ Elédùmarè tí ń bẹ nínú ewé àti egbò àwọn baba ńlá wa. agbára ńlá fúyà ìlú Ògbómọ̀ṣọ́ yá o. lọ́dọ̀ bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Egbeji Ogbomoso lógun ọ̀fẹ́. nílàkà ó kété baálẹ̀ jẹ́rù. nílé alága nílùú Ògbómọ̀ṣọ́ o. àbíkẹ́ wí fún gbogbo ọlọ́kadà wípé ẹ̀ ń lọlé bàbá wa Egbeji Ogbomoso o. ẹ lè pe bàbá wa Egbeji Ogbomoso sórí àwọn nọ́mbà yìí 080 33 58 0664 tàbí 080